ilé ìfọkànbalẹ̀. Ìkẹ́ Ọlọ́run ọlọ́run àná ọlọ́run kọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kọ́kọ́ gbogbo àwọn ará ilé àtàwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀. lẹ́kọ̀ọ́ mọ́sílẹ̀ ọmí. Èyí tó dájú ní ọ̀rọ̀ tí èèyàn máa ń jòkó fún láti gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó máa ń fà jáde láti inú Al-Qur'an Al-Karim. Sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ni ó jẹ́ ọ̀nà tí èèyàn máa ń tọ̀ tí èèyàn máa ń fi wà àlìjánnà Ọlọ́run. Ẹnì kọ̀ọ̀kan wa tọ́lọ̀ ọba aláàtí darí wa síbi súnà nábì àpadà sí ibú àti dìgbà tí báyà tí èèyàn fi kú nínú súnà kọ́lọ́wọ́jọ́ bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa tọ́lọ̀ wọn fi ṣẹ̀wà múlẹ̀ jù báyìí lọ. Gbogbo àwọn táwọn súnà lọ́ọ̀kan tí wọ́n ò tí ì ṣe súnà ọlọ́mọsà darí àwọn náà wá síbẹ̀ àtàwọn ọlọ́mọsà sí gbogbo náà lọ lórí rẹ̀. Gbogbo tó bá ti dá sílẹ̀ nínú ẹ̀sìn Ọlọ́run ọba tábà tó wọnú Al-Qur'ani táàbà àwọn àdìsí àárín akéèpé lẹ́sìn o àdásílẹ̀ sínú ẹ̀sìn ni wọ́n máa ń pè é. Àwọn abẹ́rẹ́ àwọn ọba àdásílẹ̀ sínú ẹ̀sìn èyí tà nábì ó ṣe ọlọ́mọdé àbá wọn ṣe ọlọ́ agbára ọlọ́run ọba wa. Mo kí gbogbo àwa mùsùlùmí táwọn ní ẹlẹ́pẹ̀, mo kí àwọn ìmáàmù wa ní Jami'at Taqwa, mo kí gbogbo àwọn tọ́lọ̀ ń lò sábàbí tí ilé ọlọ́run ọba náà tí ò fi pààyàn. Ó kẹ́yìn bàbá wa, ó kí ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, mo kí olùgbàlejò àgbà àwọn bàbá wa tọ́lọ̀ ọba aláàtún fi bí talọ́ rẹ̀. Mo wá kí gbogbo ọ̀tá jẹ́ talabatul ilm àwọn ọmọ akẹ́kọ̀ọ́ pípé àláfíà ọlọ́run àdó ọlọ́run kọ́ lọ́mọ́sàdé ọmọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wọn. Ètí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ ní ẹnu ọba àsìkò díẹ̀ tó kúta ní torí ọjọ́ ti lọ. Òun náà ni bina'ul bayti al-mutma'in li nush'ati al-jayl al-ahsan wa hallu lil-mashakil az-zawjiyya. Báwo ni a ṣe kọ́ lé mùsùlùmí tí àwọn tí wọ́n jẹ́ ògo ọlá, àwọn generation tí wọ́n ń bọ̀ tí wọ́n lè máa jáde láti inú ilé náà. Eléyìí wọ́n wá jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún àwùjọ nígbàtí àwọn ọmọ dáadáa bá ti ń jáde látàwọn inú ilé wa. Kákọ́ ilé ìfọ̀kànbalẹ̀ yìí wọ́n ní òun yóò jẹ́ àbáyọ fún gbogbo àwọn làásìgbò àtàwọn wàhálà tí ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó wa àti inú ilé wa. As-sakina, al-itmi'inan, bina'ul bayt al-mutma'in. Ilé tí ó fọkànbalẹ̀, báwo la ṣe fẹ́ kọ́ ilé tó fọkànbalẹ̀? Wọ́n ní huwa amaliyatu ta'sisi usrati amina wa mustaqirra qa'imatin ala ad-din wal mawaddati war rahma. A fẹ́ build ilé fọkànbalẹ̀, peaceful home tí bàbá tó wà ń bẹ̀ tí yọ́ máa lò sẹ̀mí fọkànbalẹ̀, ìyá tó wà ń bẹ̀ yọ́ máa lò sẹ̀mí fọkànbalẹ̀, àwọn ọmọ náà ọkàn wọn balẹ̀. Wọ́n ní iṣẹ́ ni o, iṣẹ́ ni. Iṣẹ́ tá a fẹ́ ṣe òun náà ni pé a fẹ́ kójọ àwọn ẹbí kan tọ́kàn wọn balẹ̀ tí wọ́n ò ní máa sákàkí, tí wàhálà ò ní máa dà wọ́n láàmú nínú ilé. Wọ́n ní àwọn ilé yìí, àwọn ẹbí tó wà ń bẹ̀, àfikán rí pé ìṣẹ̀mí àwọn nínú ilé yẹn ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run. Lẹ́yìn náà wal mawadda. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ọ̀pọ̀lọpọ̀ wa
à ń kọ́ ilé nabni minati ọ̀nà sí nàdí à ń kọ́ ilé ẹ̀bá rí àwọn àrà táwọn èèyàn dá sí ilé kíkọ́ foundation lásán gbà mí ọlọ́run ọmọ yẹn mílíọ̀nù tí wọ́n fi ṣe àwọn èèyàn wà kọ́ ọkùnrin síbẹ̀ ọkọ̀ símẹ́ǹtì síbẹ̀ yẹ̀pẹ̀ àti gbogbo àwọn wáyà oríṣiríṣi wọ́n tanná oríṣiríṣi síbẹ̀ iná tí ń bẹ́yà rẹ̀ lómi ọ̀rẹ́ tó lè sí mẹ́jọ àmọ́ gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ kí nìyẹn ẹ̀kún láàárọ̀ ẹ̀kún lọ́sàn ẹ̀kún lálẹ́ náà àwọn méjì ń bẹ nínú yàrá kan ọkọ àti ìyàwó ọkàn tí wọ́n ti balẹ̀ ẹlẹ́wọ̀n ìyàwó Aisha yàrá mélòó la gbọ́ pé wọ́n ní lásìkò àdébí yàrá mélòó yàrá rẹ̀ gólfàtọ̀ wá àhìdá yàrá kan náà wọ́n sì lò sẹ̀mí tó gbádùn fọ́nà wọn nígbà bí tánàbí wọn fẹ́ ṣe náfílà ìyá Aisha bá sùn lásìkò yẹn àdébí àwọn tó bá ti fẹ́ fẹ́rí kalẹ̀ ìyàwó Aisha ń kásẹ̀ tó bá tó náà ló padà yóò tó náà sẹ́rẹ̀ padà àmọ́ wọn ta wí ọkàn wọn balẹ̀ nítorí pé kùlúbùn àmìnà mutmainna ọkàn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ni àwọlé ní à ń ké à ń pariwo wàhálà oríṣiríṣi ìjà fìtínà wàhálà ìyàwó ọ̀fọ̀kọ̀ lọ́kàn balẹ̀ ọkọ náà fìyàwó lọ́kàn balẹ̀ àwọn ọmọ náà wáyà yàgbóyà wọ̀sàláwò lọ́sọ̀rọ̀ tí wọ́n tàbí àbútó wá tọ̀ríkù àmánì ìrìnmọ̀jọ́mà ìkúlìhì wọ́n ní ká máa gbé ìlú dàrú má ìlú àdàrú inú ilé lọ́dàrú gbogbo àwọn ọmọ ọkọ ọmọ tí wọ́n jáde sínú gbòòrò tí wọ́n já fọkànbalẹ̀ yìí wọ́n láwọn bàbá kan àti ìyá kan náà lọ sí kí ni àwọn bàbá kan àti ìyá kan náà ló bí wọn. náà wọ́n ní bàbá kan àti ìyá kan ló bí gbogbo àwọn ọmọ tí wọ́n dà wọ́n láwọn ládùúgbò yìí gbogbo àwọn tó ń yọ bọ́búlárì tí wọ́n kún wọn lé ọ̀jáwọ́ sọ́mà bàbá kan ló bí ìyá kan ló fọlọ́yà ẹ̀yin bàbá wa ìyá wa ìgboro lè dẹ̀rùn ọkàn lè balẹ̀ àfi tí gbogbo ilé kọ̀ọ̀kan tó bá fọkàn balẹ̀ wọ́n ní kánò ló sọ ti tàdáta wọ́n ní tàbá ní ilé ọmọ ìyá kìí gíláàsì tààtò yẹn ni wọ́n pè nílé o kìí ṣe gbogbo àwọn pop yẹn ni wọ́n pè nílé kìí ṣe gbogbo àwọn jẹ̀ráàdì yẹn ni wọ́n pè nílé kìí ṣe gbogbo àwọn náà oríṣiríṣi ti kálukú tàn yẹn wọ́n ni wọ́n pè nílé ẹ̀wọ̀n tá ń pè nílé ó náà ni az-zawju wa zawjatu wal awlad bàbá ìyá àtàwọn ọmọ ẹgbọ́n tí wọ́n pàdé wa wọ́n ní aláàdì ilé ńkọ́ ọdá mi lójú pé jẹ̀ráàdì wọn ilé rẹ̀ àti ẹ̀wọ̀n pop kan béèrè wọ́n béèrè ìbátá o wọ́n béèrè sólà o kí ni wọ́n béèrè jọba wọ́n ní bóò ní ayé inú léyìn ṣe rí bóò lọ máa rí àtìyàwó rẹ̀ bóò ní wọ́n dà sẹ́yìn náà bẹ̀rẹ̀ rí ẹ̀sìn abẹ́ ti yàyàkúyà abẹ́ ti dàdàkúdà ọlọ́run bá aláà ó kúkú sànú wọ́n ti wá já ọlọ́run bá ní ẹ máa dúpẹ́ ebí mi mú fún yín láwọn ìyàwó mo fún yín níyàwó ẹ̀yin náà níyàwó láyé waja'ala lakum min azwajikum ọlọ́wọ́ bá ní mo tún fún yín lọ́kọ ọlọ́wọ́ bá ní mo wá fún yín látara àwọn ìyàwó yìí banina wa hafada mo fún yín ní ọmọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọ̀pẹ́ ni láàfi ń dúró lọ́dọ̀ ọlọ́wọ́ a máa tẹ̀lé mi lọ́rẹ́ bẹ́ẹ̀ wala yansha'u al-jaylu al-jadidu as-salih illa fi baytin salih mutma'in wọ́n ní àwọn ọmọ dáadáa tá a fẹ́ ká túlù ṣe kí wọ́n jẹ́ olórí kí wọ́n jẹ́ ẹnìjọ́ máa darí wa nílùú kí wọ́n jẹ́ àwọn baálẹ̀ àwọn ọba wọ́n jẹ́ àwọn olórí ẹ̀sìn olórí ayé olórí àdúgbò wọ́n ní àwọn ọmọ yìí wọ́n ní wọn lè jáde àbíkọ́jẹ́ kí wọ́n jáde láti inú ilé wọ́n ní tìlú ilé bá fọkàn balẹ̀ àwọn ọmọ yìí wọ́n máa fi wá lọ́kàn balẹ̀ tó bá jẹ́ pé ilé wàhálà wọn ti jáde ilé tó jẹ́ wàhálà wọn rọ̀ ń bẹ̀ wọ́n láwọn ọmọ yìí wàhálà ni wọ́n mọ̀ kó wá sí o ó sì sùn gẹ̀dá ìlú bẹ́ẹ̀ tìlú mọ̀tìmáyìn ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀dá kòtòrò tọ́lọ́wọ́n bá wa ẹ̀dí kálọ̀ ní gbogbo àtàwọn ń bẹ̀ ọyẹ́ ẹ̀mí wọn ní balẹ̀ mọ́
wọ́n ní bẹ́ẹ̀ làwọn tí a bá wò sun táwọn wò bóòlù ilé ayé ṣe bóòlù ilé ayé ń lọ báyìí ọ̀rọ̀ ìdí là ń sọ in the next 10 years bóòlù ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ dà in the next 20 years in the next 50 years in the next 100 years bóòlù àwọn ọ̀dọ́ dà bóòlù àwọn ilé ẹ̀kọ́ wa máa dà ọmọ secondary school ó ti ń ṣe ìyàwó ó ti ń lo mọ́tò 50 million tọ́wọ́ alẹ́ ẹ̀rí tó ṣàmọ́tò ìlú ní ọmọ lò ọmọ ọlọ́mọ òsè àgbàfọ̀ yóò kó aṣọ wálé bàbá àtìyá ò béèrè lọ́wọ́ àwọn ọmọ pé mo rẹ̀ ti rán wọn ọmọ fún mi lọ́wọ́ rí ilé ẹ̀kún bá wá dé wọ́n jọ sún náà ni wọ́n ní ìyá alájà àwọn ní ẹmọ bọ̀ ní police station wọ́n ló ti délẹ̀ o wọ́n ní Abdulkabiru gbáyàn ìyá ìrànmọ́ wá lọ pẹ̀lú ìjábù nígbà bí wọ́n mú ìjábù bá lé wọ́n mú ìjábù bá lójú ọ̀nà ni barakallahu fi ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa wọ́n ní gbogbo ilé tá bá fẹ́ kọ́ building the Muslim home peaceful home wọ́n ní ọmọ ní pílà òtẹ́nìkan tí ó pè máa tó búlọ́ọ̀kù lọ wọ́n ní ní pílà ó sì lóun fẹ́ gbé alágbèéká ìfẹ́ta mẹ́rin ẹ̀dàkùn kìrìkì ní kí náà padà sílẹ̀ jàmá ilé ọ̀padà wò ó ṣe rí ilé wa tí a bá ní pílà fún wọ́n ní kò sí bó ṣe ṣe ní kété tó wọ́n ní yọ padà dà wó ọlọ́mọdé ilẹ̀ ẹnìkọ̀ọ̀kan ọlọ́mọdé owó àti ilé yìí tá a fi búlọ́ọ̀kù mọ́ àti ilé àwọn tí àwọn ń bẹ ọlọ́mọdé kankan owó mọ́ alérí ń bẹ ọlọ́gbàrá ọlọ́wọ́n bá wa alákọ̀ọ́kọ́ ikhtiyaru zawjati salihah wọ́n ní gbogbo àwọn tí a fẹ́ kọ́ ilé mùsùlùmí tó fọkànbalẹ̀ táwọn generation tó fọkànbalẹ̀ wọ́n máa jáde ń bẹ tí wọ́n fi máa wá fi àwùjọ lọ́kànbalẹ̀ wọ́n ní kálọ̀ lè wá bá ṣe níyàwó dáadáa ọmọ ìyá mi bọ́ ọba ti kó o ti kó nìyẹn o ikhtiyar az-zawjati as-salihah wọ́n ní àwọn obìnrin tẹ́lẹ̀ tí wọ́n lọ́nà ayé ẹ̀ wọ́n ní kálọ̀ lè gbé ìtọ́ da láàrin wọn sílé tàwa ti wá fẹ́ taari bí ọ̀dà káwádé ti bẹ̀rẹ̀ ṣe lórí ẹ̀ bí ó ti ṣe kíní bí ó ṣe dáa láì sí bẹ́ẹ̀ àánú ọlọ́run ọba lóòfin ní bí ọmọkọ́mọ àánú ọlọ́run lóòfin ní ṣe àgbákò pé wọ́n náà sí márèjì láyé rẹ̀ àwọn àkóbá tí yóò nínú ayé ó tún kéré sí ìbàdí ìbá kú láyé lérí pé èèyàn fẹ́ yàwó tó dáa ẹmùkú bá kan méjì wọ́n tọ́sí ọ̀dá àwọn mẹ́ta ni wá àwọn àkán àti ìfẹ́ àbí kábẹ̀ ọlọ́run kájẹ́ sí wádìí dáadáa torí tí pílà yẹn bá ti wó ìwọ́n náà ti wó àwọn ọmọ ẹ̀ ti wó gbogbo àwọn tí a ti fẹ́ táàdì wò pé àdáwò ti dé pé eléyìí o kí wọ́n ní ìyàwó dáadáa kẹ́lẹ̀ àtúnṣe náà lọ́kùn ìyàwó nígbà bá dé inú ilé kan tí wọ́n pé bàbá àwọn pílà inú ilé ìgbà tí wọ́n ń ṣe àwáwà ń bẹ́ ọ wọn fi símẹ́ntì sí dáadáa ọ ìjọkùnrin kí èèyàn ṣá pílà sí láì ṣe bẹ́ẹ̀ tọ́wọ́ wọn ráyí pé ilé tó ti lọ 10 years wọ́n bá mẹ́rù jọ òfin tó bá ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ o wọ́n nítorí pé lẹ́yìnnáha haqiqatu sakani fil bayt tí tọ́wọ́ ní ìfọ̀kànbalẹ̀ gan nínú ilé obìnrin ni wọ́n pè bẹ́ẹ̀ lẹ́yìn Allah ja'ala sakana ilayha laysa ila rajul nígbà ọlọ́wọ́ bá láǹsọ fún wa pé òun fi ìfọ̀kànbalẹ̀ sínú ilé ẹ̀yin tó bá ti fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ máa lọ́dọ̀ wọn obìnrin ọlọ́run pé ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ò pé òun fi sọ́dọ̀ ọkùnrin bó ṣe jẹ́ pé ọkùnrin náà òun náà gbọ́dọ̀ jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún ìyàwó ẹ̀ àbúrò ọlọ́run sọnù Kùránì ọlọ́run bá ní àwọn ìyàwó yìí ní ìfọ̀kànbalẹ̀ yìí ọ̀dọ̀ wọn lọ́darí ẹ̀ sí nítorí pé bẹ́ẹ̀ bá ti ní ìfọ̀kànbalẹ̀ lọ́dọ̀ wọn oyé ìfọ̀kànbalẹ̀ ti wà nínú ilé bí ìyàwó bá dáa bó ṣe kọ́ ọkọ yàyàkuyà tó tí ìyàwó bá lẹ́sìn tó mọ ọlọ́run tó sì kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run tó sì jẹ́ ní eré ọlọ́run sábà ń padà a máa yí àwọn ọkọ wọn padà bọ́kọ̀ wá yí padà tán gbogbo àwọn ọmọ tó bí àwọn ọmọ náà nílò lórí burúkú
ọlọ́run ni wo ti bàbá wọn yóò wá wo ti kíni tìyá wọn lọ́lọ́run wò. wọ́n ní ilẹ̀ analbẹ́ta sẹ́yìn wọ́n ní ilé burúkú lè ní gbogbo ilé burúkú lè ní sábàbù dàmáàrí yìí sábàbí tí ilé náà fi bàjẹ́ fìlẹ̀gáàlì bí àlùmọ́ra èyí tó pọ̀ jù wọ́n ní ìpàṣẹ àwọn obìnrin ilé ọlọ́wọ́ bá ní wọ́n lẹ́ni kọ́lá kọ́kọ́ ọlọ́wọ́ bá ní ọba yìí lọ́dá yín min nafsin wahida látara ẹ̀mí kan ẹ̀mí náà ní ànábì Adam wa ja'ala minha zawjaha ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ bá mo wá mú ìyàwó rẹ̀ jáde látara rẹ̀ liyaskuna ilayha kí ànábì Adam kọ́ bá fọkànbalẹ̀ tí wọ́n ti rí Hawa ìfọkànbalẹ̀ ní Hawa liyaskuna ilayha ẹ̀mọ̀ pé àwọn ọkùnrin lọ́dún ló mutaharrik máa jáde lọ máa jáde bọ̀ ẹ̀fẹ̀rí fọ́ àwọn tàlẹ́jìsì káàkiri ayé ẹ̀ wáṣẹ́lọ̀ tó wáṣẹ́lọ̀ sí ẹ̀ jámọ́ra wọn bàbá kan fẹjọ láńgbọ́n òkèlè láńkálẹ̀ gbogbo sólà yà àti gbogbo àbádà àwọn oníwọ̀n gbé sókè ẹlóbìnrin kan bẹ̀rẹ̀ àwọn ni àwọn ọkùnrin tó wá dáa ká tó wá darí wọlé kíyàwó kan kó tó wá máa gbẹ̀rù wọn sókè tí sì retí yọ̀nà ọlọ́ àwọn òṣìṣẹ́ òun náà fi kéré òun náà náà sọ́tọ̀ àrọ́ fún àyà 89 ọlọ́run ní wọ́n mílẹ̀ ayá ti inú sọ́nà inú àyà mi ọlọ́run bá nínú àwọn àmì tẹ́fì máa gbé mi ọlọ́run bẹ àdìkálà ọlọ́kùn mi náà fún ìsúnmọ́ ọ̀zọ́wájà èmi máa dá fún yín àwọn obìnrin yín mo sọ àwọn náà léèyàn bí yín ìtẹ́sùkù náà ilẹ̀ ìhà kẹ́ lè máa fọkàn balẹ̀ lọ́dọ̀ wọn tẹ́ bá ti ń dé bá wọn àjẹ́ pé obìnrin ní ìfọkànbalẹ̀ tọkùnrin bá ti ń dé kọ́kànlọ́ ọmọ ṣe kí ni kọ́ máa balẹ̀ tó bá lóbìnrin rí gbogbo ẹ̀yin sisters ẹ̀yin brother ẹ̀yin sisters wa gbogbo ẹ̀yin ọmọ àti ẹ̀yin sisters ẹ̀yin ìyáálé ìyàlájà ẹ bá ti délé ẹ̀rọ lè bèèrè lọ́wọ́ àfáà yín ẹni ẹ̀dàkùnsà tí mo fi yín lọ́kàn balẹ̀ wọ́n náà jẹ́ lọ torí ọmọ bó ṣe fi lé sí kó tó kò lé tó bá ní alhamdulillah àyẹ̀rìn kiri ọmọ sí kíni kiri ọmọ mi ọlọ́nà ìkàlọ́bà tó pé mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo pé lọ́dọ̀ ọlọ́run oyé ó ti nípò ńlá lọ́dọ̀ ọlọ́run àwọn tó bá ní ọkàn ṣe olùkúrò ní fífi lọ́kàn balẹ̀ sá ọ̀rẹ́ ti dàrú nìyẹn o ó ti dàrú dé sọ́mà wọ́n ní afẹ́ bíìdì ilé tí ìfọkànbalẹ̀ ọwọ́ àbẹ́ táwọn ọmọ tó fọkànbalẹ̀ wọ́n máa jáde sáwùjọ fi fọkànbalẹ̀ ìdí wọ́n ní ká wá sọ nìyẹn o àìnígbà tí ó kan bàbá tí ọba ti balẹ̀ tọ́kàn ìyá ò balẹ̀ tí ń lọ́kàn ọmọ balẹ̀ ọmọ tọ́kàn rẹ̀ ò bá balẹ̀ kí ní máa yá ìyàkúyà yóò wá jáde sí gbòòrò àwọn aráàlú tí wọ́n bá ti ń bá ṣe àti ibi tó bá ti sọ̀kalẹ̀ sí ọkàn wọn ní tẹ́kẹ́ni ọkàn wọn ní balẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní dáwòrò mọ́rí àti fi náṣà àti lè jẹ́ ìlú dáwòrò àti rẹ̀ ipa táwọn obìnrin fẹ́ kó nínú ilé tí fọkànbalẹ̀ ó fi wà nínú ilé wọ́n ní kìí ti pa ní kiri o kẹ́nìkan wọ́n mọ̀ sọ pé ẹ̀bùbìnrin làwọn wọ́n lóbìnrin ló ní ilé o inú ilé yẹn obìnrin ló ní àìwọ́n ti jáde lọ ẹlòmíì ẹ̀kan ní wálé lọ́sẹ̀ ẹlòmíì ẹ̀kan ní wálé lóṣù níbi jíjẹ mú sọ tó sọ tìbí tó sọ sí ọ̀nà yẹn nìkan ẹlòmíì ẹ̀kan ní wálé lọ́dún ẹ̀rọ tẹ́lẹ̀ kan sọ̀rọ̀ láìpẹ́ ẹ̀ nítorí ó ní ó ti wá fẹ́ sùn wáyé ilé ayé òun tó wá lórí tùmọ̀ kí ló ṣẹlẹ̀ ó ní ọkọ òun ìlú Èkó lọ́wọ́ pé yóò sì wálé ní ọdún léyá yóò lọ́sẹ̀ kan pẹ̀lú òun lẹ́yìn ọ̀sẹ̀ kan yóò tó dọdún léyá tó pọ̀ tani ọmọ wá tọ́jú àwọn ọmọ ìyàwó ló ti fara mọ́ kọ́ máa lọ torí pé bí ọba lọ náà àti àwọn òṣèkiri àwọn ọ̀jẹ́ ọmọ ọmọdé pẹ́ ti jẹ́ a week in a year you will spend a week just a week in a year ìyàwó ti fara mọ́ pé tó àwọn iṣẹ́
àátọ̀ wọn débi tọ́lá pẹ̀ ní máa rọ́jú ní jọmọ́ rọ́jú láàrín ilé wọn ń gbọ́kọ̀ ilé tí ọmọ lójú aníkílódé oníkòpè ń gbà tó wà níṣẹ́ ìdílé kọ́ ni ẹwà òpé wọ́n ti ṣe lọ́wọ́ ní àtúnṣe ṣàṣẹ̀ fi ṣe lẹ́sà pé wọn náà dá ká máa pè ọ́ àmọ́ gbà tí ìbá tó wọ́n rojọ́ bí iṣẹ́ ṣe wọn ní sáàkẹ́ tí wọ́n ní àrọ̀ ọ̀bálẹ̀ àwọn obìnrin wọn pẹ̀lẹ̀ àrọ̀ òṣèkiri jẹmọ́ àrọ̀ ọ̀bálẹ̀ àwọn pẹ̀lẹ̀ tí wọ́n bá sọ fún wọn nínú ayé pé àwọn aláìní tẹ́lọ́rùn àwọn obìnrin náà pẹ̀lẹ̀ wọ́n kò wọ́n fẹ́yàwó máa palẹ̀ máa wò ní ọ̀ṣẹ́ nílẹ̀ ní sàlàyé fún aláìní kiri jọmọ́ aláìní tẹ́lọ́rùn tí wọ́n ní olójú kòkòrò ọ̀dọ̀ ẹ̀yẹn kò lé ẹwà lọ supermarket ẹni tá lọ alọ́lẹ̀ ra síwè ẹyọ kan a sì ra yúgọ̀tì ẹyọ kan ó sì ra sampo rẹ ẹyọ kan nǹkan mẹ́ta ìdáwẹ́ sí kíní afẹ́ra nìyẹn bẹ́ẹ̀ bá farabalẹ̀ ẹ̀ jà tó kà orí ọmọ sọ fún yín pé I like this I like that I want this I want that òbúrú tó bá wà kéèyàn sí kíní kéèyàn rà á àmọ́ wọn tó wọ́n rà délé náà oyé àìgbọ́rọ̀ tá a rò pé ọmọ wa gbọ́ oyé a rò pé dáadáa ó tẹ̀síwájú ni dáadáa tó wọ́n tẹ̀síwájú ìdí báyìí lẹ́kọ̀ọ́ àti sí dáadáa kó àwọn èèyàn sí dáadáa ìjẹ́ wọ́n appreciate dáadáa yẹn ẹni bàbá wa yìí yá wa gbogbo àwọn ọmọ tí wọ́n wà ní ilé ayé táàbí láwùjọ yẹn wọ́n ní gbogbo ilé ẹ̀kọ́ tó bá wù kí wọ́n lọ wọ́n ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ pé òun náà nìyá wọn tó bá ti fẹ́ẹ̀lì ní madrasatul ilé father school modern school tó bá ti ṣe kí ni madrasatul tó bá ti fẹ́ẹ̀lì ní school alákọ̀ọ́kọ́ òun náà ní school ìyá wọn ní school yẹn tó bá ti fẹ́ẹ̀lì lọ́dọ̀ ìyá yẹn wọ́n ní kò sí school tó máa yẹn ó di láyé ọmọ fẹ́ẹ̀lì ọmọ tí yàrá ọ̀pọ̀ lẹ́kọ̀ọ́ tíṣà wọn lọ́wọ́ fẹ́ kọ́ ọjọ́gbọ̀ ìyá tó bí gẹ́gẹ́ tó dẹ̀jẹ̀ sí lẹ́ni lọ́wọ́ sí kí ni àwọn olóhùn ọ̀tẹ̀ ní tí ìyá ń sọ torí pé tí ìyá ń sọ pé wọ́n máa ṣe ìyá náà ṣe oní kí n má bu tíṣà wọ́n sì bú ara mi wọ́n bú ọkọ rẹ̀ náà ọmọ pé gbogbo tó ń ṣe ẹ̀wọ̀n tẹ́lẹ̀ ọmọ yẹn rí gbogbo tó bìnrin bá ti ń ṣe nínú ilé ń tẹ́lẹ̀ ọmọ yẹn gbogbo tó bá ti ń sọ jáde lẹ́nu ọ̀dà o kọ̀dá o òun fún àwọn ọmọ rẹ̀ ní training tó bá jọ́kùnrin bí ó sì máa ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ tó bá ṣe obìnrin bí ó sì máa ṣe pẹ̀lú àwọn ọkọ ẹ̀ ọmọ mẹ́rin ọkọ mẹ́rin fọ́lọ́kọ ọmọ mi o owó ìyá gbà lọ́mọ ó sì kí ni ọmọ ran owó Yorùbá ní fọ́lọ́kọ ẹ kàtíra kàdísì fà á yóò mú ìtọ́fẹ́ ló bẹ́ẹ̀ ni ètò ìjókòó lára ya rẹ̀ ní sukú àkọ́kọ́ yẹn àná ọlọ́dún òbí bìsílẹ̀ wọ́n wà ní ọgbọ̀n náà ti kéwò wọ́n ní bóra wọ́n wà nígbà wọn ní bojú ọ̀wá kúwà ìwà tàbí gbélé ọkọ̀ wọ́n ní arábìnrin kìí ṣe pé yóò ṣàkóbá fún ẹ̀ nìkan o yóò ṣàkóbá fáwọn ọmọ o wal-mar'atu anábìnrin wal-mar'atu ra'iyatun fi bayti zawjiha anábìnrin sẹ́yìn rẹ̀ àwọn obìnrin anábìnrin àwọn náà fúnra wọn adarajẹ̀lẹ̀ àwọn náà nínú ilé ọkọ wọn ìtumọ̀ pé àwọn ọmọ wọn wọ́n máa tọ́ wọn wọ́n máa gáìdì wọn wọ́n máa wùwà dáadáa wọ́n jágbó ìjúwe dáadáa fún wọn wọ́n máa sọ wúlẹ̀ tó àárọ̀ ìyá ti ha ọlọ́run láti bí àwọn obìnrin náà nípa àwọn ọmọ wọn jáde kẹrẹ wọn kí sí bàbá nìkan lábì o a máa pe Umu Fatima pé wáyé tí Fatima bí yàyà bóyá Umu Zainab bóòlù sí wọn rán tó wọ́n fi fún Zainab lóyún ó tó lọ yọkọ̀ ẹ má jà máa sí kéwóké ipe bàbá wọn ní ọ̀tọ̀ wọn kí ni ó ṣe afáwà Hafiz Ibrahim nínú àwọn tó máa dáwọ́ kalárúbáwá ó ní al-ummu madrasatun idha a'dadta sha'ban tayyibal araqi ó ní ìyá ó ní ilé ẹ̀kọ́ ni wọ́n idha a'dadtaha ó ní tẹ bá pèpè àrẹ dáadáa wọ́n ọkọ̀ ìyàwó nìyẹn o tó bá pèpè àrẹ dáadáa
ọkọ̀ọ̀kọ̀ fẹ́ lẹ́sìn ọgá okuru ó sanra ó tẹ́rín gírádìtì ni gbàgbé gbogbo yẹn ó mọ̀ sí àbámọ̀ àdẹ́ríta ha ayérò hìyà wọ́n ní tí ọba fi lè pèpè rẹ̀ dáadáa lórí pé obìnrin tó fẹ́fẹ́ ẹ̀jọ̀ dùkú sọ̀rọ̀ pẹ̀lú máramu rẹ̀ wípé tó lè tọ́mọ ní ojú làwọn máa ń tọ́ńdà wọn àtẹ̀sẹ̀ àti làálì tàtún làwọn yá ó ṣe wọ àwọn káwọn ó wọṣọ káwọn ó ṣe fàájì inú fámílì àwọn ìyá àtàwọn fàájì lọ́kọ́ àwọn mọ́mọ̀dé bẹ́ẹ̀ ìdá àdádítà ha wọ́n ní ta bá pèpè àwọn dáadáa ta fún wọn lẹ́kọ̀ọ́ àdádítà ṣàbàrún tó yí bàlárọ́ kí wọ́n ní odidi nation ìlú tó yí bàlásù tí ìpìlẹ̀ wọn dá àwọn náà láti pèpè àì alùmọ̀ òṣìṣẹ́ asátìsátìlúdá fáwọn Hafiz Ibrahim ó ní ẹ̀rí àwọn ìyàwó àwọn obìnrin ọlọ́wọ́n ní wọ́n ní ẹ̀rí obìnrin ìyàwó ilé wọ́n lè wọ́n ní òṣìṣẹ́ gbogbo àwọn àṣà tí sàtọ́fẹ́ kọ́mọ rẹ̀ lẹ́kọ̀ọ́ kó tó ka professor university ìwọ́n làkọ́kọ́ tíṣà rẹ̀ ṣàgálá ti máa àdìrùhún mádàláfàákì àfáàní àti òṣìṣẹ́ yẹn ó mú yẹn tọ́bá rọmọ rẹ̀ tọ́ tọ́mọ yẹn jáde ní skul rẹ̀ tọ́mọ yẹn gbádùn àwọn ọlọ́mọ náà máa áàfíruhun gbogbo àwọn tó bá bí lọ́kùnrin lóbìnrin wọ́n ní mọ́lá àti àtàrùhun mọ́dà àfáàkì àìdúlìà wọ́n ní wọ́n wà lámìláka ní gbogbo ayé gbogbo àgbáláyé ni wọ́n ti wọ́n máa gbórúkọ ìmáàmù Málìkì talọ́tọ̀ ìyá rẹ̀ ìmáàmù Ṣáfi'í talọ́tọ̀ ìyá rẹ̀ ìmáàmù Ahmadu bun Hanbali talọ́tọ̀ ìyá rẹ̀ Ibn Taymiyyah talọ́tọ̀ ìyá rẹ̀ Ahmad ibn Hanbal talọ́tọ̀ ìyá ẹ̀ Ibn Taymiyyah ọkọ̀ talọ́tọ̀ ìyá ẹ̀ àìmọye àwọn àlùfáà gbàgbà láyé tá gbórúkọ wọn jáde láti ilé ẹ̀kọ́ ìyá wọn ẹ̀yin bàbá wọn ẹ̀yin ìyá wọn anábìnrin fásitì bí láti kì anábìnrin tẹ́ ẹ̀ máa torí ẹ̀ fẹ́ ìyàwó oríṣiríṣi náà máa ń wò lára ẹ̀ wà dáa àbí àbí ẹbí tó dáa àbò ń bẹ lọ́wọ́ ẹ̀ oníṣẹ́ lọ́wọ́ ẹ̀rí oníṣẹ́ lọ́wọ́ ní wákàtí ọfẹ́ máa gbowó lọ́wọ́ ìyàwó ẹ̀ ọfẹ́ máa gbowó lọ́wọ́ adìyà ó ń bẹ̀rẹ̀ pé kí ni qualification rẹ̀ certificate ẹ̀ àwọn ṣé olórí máa ṣe ṣé owó iṣẹ́ tí wọ́n máa ṣe tí wọ́n máa fi tọ́jú ara àtàwọn òbí ẹ̀ ló ń bèrè ní àbí tí wọ́n máa gbà mẹ́ ayé ẹ̀ ti fẹ́ ta nìyẹn o èmi náà yọ ọ̀fẹ́ fún ọ ní o lóbìnrin bá ti ń bọ̀ yóò tẹ̀ra mọ́sẹ́ ayé rẹ̀ ń rọ ní ọ̀ ọlọ́mọdé ọ̀rọ̀ gbogbo àti wà nínú challenge ta wọn ní àdáwò ẹgbẹ́ àdáwò ló gbúwa sínú condition yẹn ọlọ́run yọ wá kún bẹ́ ọ máa bẹ̀rẹ̀ ọkọ lórí ìyọ wá kún bẹ́ o èyí pẹ́ bẹ́ o ẹ bá pẹ́lẹ́ ní mí èsì kéṣe ó kí ni ẹ bá lè rà kọ́ ọ̀dùnà gbìyànjú kọ́ jẹ́ kí ni a man don't be a slave. àwọn fámìlì àwọn lè ràn lọ́wọ́ wọ́n lè fún ní tíkẹ̀tì àbí wọ́n lè fún físà wọ́n lè dá ọlọ́kọ̀ ọ̀wọ̀ wọ́n hẹ́pù ẹni àmọ́ sọ fún ìyàwó rẹ̀ pé èmi lọ́kọ̀ ẹ̀ o kì í láwọn bàbá yìí lọ́kọ̀ ẹ̀ o èmi lọ́kọ̀ ẹ̀ ọ lè dúró lé rẹ̀. ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ó ní ìdá alámùtárọ̀ jùlá ó ní tọ́ba kọ́ èèyàn kan pé tọ́ba kọ́ nímà ọkùnrin kan ọkọ nímà fàyínà kàtó àlímù fàìdà onítọ́wá ti kọ́ ẹnìkan lọ́jọ́kùnrin ọ̀bídì ọ̀sọ́dàfà ọlẹ́nìkan náà ló fi ẹnìkan náà ní ẹ̀dọ́ láti yọrí lórí ẹ̀ wọ́n yíra alámùtà ìmọ̀ra ẹ̀fẹ́ àwọn tó bá lè mú obìnrin kan ọmọbìnrin ọwọ́ kọ lẹ́kọ̀ọ́ ọwọ́ ní ìmọ̀ fàyínà kàtó àlímù ìhùmbà lọ́lẹ̀ yìí mà pé nation ló ti kọ́ lẹ́kọ̀ọ́ yẹn nation gbogbo ayé torí gbogbo èèyàn tí ó wà ní ayé ọ̀dọ̀ wọn ni wọ́n ṣe kíni ní wọ́n gbà kọjá kò sí bá máa ṣe lè rí láyé tí ìyá rẹ̀ bá ti kú kékeré tí ìyá rẹ̀ ò kú nígbà tó wà kékeré ọ̀dọ̀ ìyá rẹ̀ ló fi kíni lọ́wọ́ gbà kọjá ìyá rẹ̀ ni wọ́n fún lọ́yàn
bí ṣe wo ojú ìyá rẹ̀ bí ìyá rẹ̀ ń fún lọ́ọ̀yà ní pé mọ́mí thank you ní pé tí ń sọ́ọ̀kì yẹn àánú ìyá yẹn ń bẹ lọ́kẹ̀. bí ṣe ń fi ọmọra tí ń fún tí ń bá kóògbé tí ń bá tí ń de pápásì fún tó ra bàtà fún tó ya arun rẹ̀ tó ń fi kírímù pa lẹ́sẹ̀ pa àsìkò tí ọmọ ń lò pẹ̀lú ìyá rẹ̀ àsìkò kékeré automatically ọmọ yẹn máa nífẹ̀ẹ́ rẹ̀ jù ọ lọ tó máa kó àwọn ọmọ